orí fọ́gò ló lẹ́gbẹ́ òsì bí mo dojú agbo ránkà dédé Ganiu kì í jórin ó sọnù káláwọn lẹ̀mí anigilájẹ ẹgbẹ́ àárín ẹ̀ dáadáa ó ní orí fọ́gò ló lẹ́gbẹ́ òsì bí mo dojú agbo ránkà dédé Ganiu kì í jórin ó sọnù káláwọn lẹ̀mí anigilájẹ Ganiu anigilájẹ láìkí ẹni Ganiu anigilájẹ láìkí ẹni ó ní kí yí ẹ jẹ́ kẹgbẹ́ òsì dúró dédé ó ní kí yí ẹ jẹ́ kẹgbẹ́ òsì dúró dédé ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ tèmi ò yípadà Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo yín mọ̀ sí Fẹsẹ̀múlẹ̀ náà ni ṣe rí àwòrán bàbá tí mo gbé sí ẹ̀yìn mi yìí mo lérò yìí pé gbogbo náà la rí àwòrán yẹn clearly so orúkọ bàbá yẹn ni Ganiu Aremu tí ìnagijẹ wọn jẹ́ orí fọ́gò ọ̀kan lára àwọn elégbé bàbá wa Alhaji Ayinla Omowura ni tí wọ́n jẹ́ ọlọ́wọ́ òsì ẹ jẹ́ n pílẹ̀ orin yẹn kí ẹ kọ́kọ́ gbádùn ẹ̀ nù. orí fọ́gò ló lẹ́gbẹ́ òsì mo dojú agbo. ránkà dédé Ganiu kì í jórí ó sọnù aláwọn lẹ̀mí anigilájẹ. Anigilájẹ láìkí ọmí. Anigilájẹ láìkí ọmí. ó ní kí ẹjọ́ kẹgbẹ́ òsì dúró dédé. ó ní kí ẹjọ́ kẹgbẹ́ òsì dúró dédé. inú mi dùn bí Alhaji Omowura ṣe máa ń acknowledge àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ó ní pé ká ní àwọn ní ẹ̀mí anigilájẹ ó ń kí wọn kórí wọn léwu ó ń jẹ́ kí wọ́n náà máa feel special ó sọ pé ká ní àwọn elégbé òun ní ẹ̀mí òun ẹ mọ̀ táwọn elégbé náà ti gbọ́ nǹkan yẹn wọ́n náà máa feel special pé dájúdájú tí arákùnrin náà tí ó bá rí wa òun kò lè kọrin bó ti ẹ̀jẹ̀ díẹ̀ ẹni tábàlì tó bá ń bá wa ṣiṣẹ́ ẹ jẹ́ ká tẹ̀sí máa yìn díẹ̀díẹ̀ kó òun náà máa feel special pé ẹni náà lóòótọ́ àwọn kan wà dẹ́pọ̀ máa ń fàyọ̀ fọ́ tí wọ́n bá ń yìn wọ́n jù wọ́n máa fíìlì bí ọba ni so àwọn kan wà dẹ́pẹ́ tó bá ń yìn wọ́n yẹn gangan nínú wọn máa dùn pé ẹni ìmọ̀ rírì mi ẹ jẹ́ káwọn tó bá ń bá wa ṣiṣẹ́ ẹ jẹ́ ká máa jẹ́ kí wọ́n máa mọ rírì iṣẹ́ tí wọ́n ń ṣe òun nìkan tí Alhaji Omowura ń ṣe mí báyìí ó jẹ́ káwọn elégbé ẹ̀kọ́ mọ rírì iṣẹ́ tí wọ́n ń ṣe torí ó máa ń kí wọn dáadáa gan ó ní ká ní àwọn ní ẹ̀mí òun wọn kì í jẹ́ kórin ó sọnù káláwọn lẹ̀mí anigilájẹ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ gan pé àwọn kan sọ wípé táìmù ìgbà tí Alhaji Omowura fẹ́ dolóògbé òun náà làwọn náà dolóògbé àwọn kan tẹ̀ sọ pé wọ́n ṣáájú Alhaji Omowura dolóògbé àwọn kan sọ pé ní táìmù ìgbà tí Alhaji Omowura fẹ́ kú yẹn pé wọ́n ń sì kì í gbà náà lọ àwọn kan tẹ̀ sọ pé lẹ́yìn ìgbà tí Alhaji Omowura kú tán ni àwọn náà kú kọ́lọ́n bá wa fi ọ̀run kẹ́ gbogbo wọn papọ̀ so fẹ́yìn tí ẹ̀ mọ orúkọ wọn gangan tẹ́lẹ̀ orúkọ wọn ni Ganiu Aremu tí ìnagijẹ wọn jẹ́ orí fọ́gò àwọn kan tiẹ̀ máa ń pè wọ́n ní onífọ́tò no not onífọ́tò orí fọ́gò ìyẹn ló fi jẹ́ pé àwọn slang táwa ń sọ ní ìsìn àwọn orúkọ ìnagijẹ táwa ń wò pé àwọn ọmọ òde ìsìn la gbé jáde àwọn bàbá wa ti jẹ́ àwọn orúkọ ìnagijẹ ìgboro kọjá so má lọ máa fi pé Gen Z ni orí fọ́gò tó ń pèrè yẹn nígbà tó àwọn ọmọ ìsìn ló ń pèrè àwọn bẹ́ẹ̀ no àwọn bàbá yìí wọ́n ti ń jẹ́ orúkọ yẹn tipẹ́ ẹ ṣe gidi gan Fẹ́mi ọmọ Ògúndé tí gbogbo yín mọ̀ ti Fẹsẹ̀múlẹ̀ náà ni òun lórúkọ tèmi I love you all.